olórí àwọn ajìjàǹgbara fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Biafra àtàwọn Ìgbò yẹn èèyàn Simon Ekpa tíjọba ń wá tó jẹ́ pé orílẹ̀-èdè Finland ló farapamọ́ sí, ó mà ti ránṣẹ́ sí gbogbo àwọn ọmọ Ìgbò tó wà nílùú Èkó pé kán máa gbáradì láti kúrò ní ìlú Èkó pátápátá padà sí ilẹ̀ Ìgbò nítorí bí wọ́n ṣe ń kọlù wọ́n ní ìlú Èkó, ṣùgbọ́n tó ṣèlérí pé òun ti ń gbìyànjú lábẹ́lẹ̀, òun ti ń lo àwọn ìgbésẹ̀ lábẹ́lẹ̀ láti ran àwọn ẹrú ikú ìyẹn àwọn jagunjagun àwọn Ìgbò wá sí ìlú Èkó láti máa dáàbò bo àwọn ọmọ Ìgbò tó wà lÉkòó. ẹ rántí pé lẹ́yìn ètò ìdìbò ààrẹ níbi tí olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party tó jẹ́ ọmọ Ìgbò ìyẹn ọ̀gbẹ́ni Peter Obi tó lu ààrẹ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mọ́ ìlú Èkó tó jẹ́ ilé agbára ẹ̀, ìní ariwo ti bẹ̀rẹ̀ síta pé àwọn ọmọ Ìgbò ló gbàbọdé àti pé wọ́n ń gbìyànjú láti gba ìlú Èkó mọ́ Yorùbá lọ́wọ́. ṣe mọ̀ pé ariwo kan ti ń lọ tẹ́lẹ̀ tí wọ́n láwọn ọmọ Ìgbò kan ń pa pé kò sẹ́ni tó ní ìlú Èkó, Ìgbò àti Yorùbá jọ ní ni, tí ó sì jẹ́ pé àwọn náà lè máa darí Èkó káwọn máa ṣàkóso àwọn ọmọ Yorùbá lórí ilẹ̀ bàbá wọn. ọ̀rọ̀ yìí gan ló bí àpò àwọn èèyàn nínú, tó sì jẹ́ pé lásìkò ìdìbò gómìnà ọ̀pọ̀ àwọn ọmọ Ìgbò ni wọ́n ṣe báṣubàṣu, kódà wọn jẹ́ káwọn míì wọn jẹ́ kán lè jáde dìbò. látìgbà náà ìní ọkàn àwọn Ìgbò ti balẹ̀ mọ́ tí wọ́n sì ń bẹ̀rù pé wọ́n lè máa kọlu àwọn. ṣá o lẹ́yìn tí ọjà bíi mẹ́ta oríṣiríṣi èyí tí àwọn Ìgbò pọ̀ sí pàápàá ọjà Balógun tó jóná, ó ní Simon Ekpa tí ó wà lẹ́yìn tọ́pọ̀ èèyàn gbàgbọ́ pé òun ló wà lẹ́yìn ìpànìyàn tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Ìgbò àti bí àwọn èèyàn kì í ṣe ń jáde gbogbo ọjọ́ ajé ìyẹn ọjọ́ Monday tí wọ́n ń pè sí tatom èló máa sọ̀rọ̀ o. ọkùnrin náà ní òun wò pé bí wọ́n ṣe ń dáná sun bí ọjà àwọn Ìgbò ibi táwọn Ìgbò pọ̀ sí ṣe ń jóná, òun wò pé ó ṣèṣì ni, ṣùgbọ́n tó lè tó ṣẹlẹ̀ ó sì ṣẹlẹ̀ léraléra ẹ̀. ó ti fi hàn pé àwọn tọ́ọ̀gì òṣèlú ni wọ́n ń dáná sun àwọn ọjà Ìgbò, tó sì ní òun lérò pé ìjọba ìpínlẹ̀ Èkó náà wọn yóò gbé ìgbésẹ̀, ṣùgbọ́n tó ló dàbí pé wọ́n mọ̀ nípa ẹ̀, wọ́n sì wà lẹ́yìn àwọn tó ń ṣiṣẹ́ ibi náà. Simon Ekpa ó wá ránṣẹ́ sí gbogbo àwọn ọmọ Ìgbò pé kán fọkàn balẹ̀, ó ní ká kúrò ní ìpínlẹ̀ Èkó kán padà sí ilẹ̀ Ìgbò láti máa ta ọjà wọn. ó ní kán lọ mọ̀ pé àwọn Ìgbò ló ń ṣàkóso ọrọ̀ ajé Èkó, ó ní bí Ìgbò bá sí l'Èkó kò lè sí ọrọ̀ ajé gidi nítorí pé àwọn ló gbé ọrọ̀ ajé Èkó dúró. ó ní fún ìdí èyí láìpẹ́ yìí lòun yóò kéde kónílé ń gbélé tóun kéde nílẹ̀ Ìgbò gbogbo ọjọ́ Monday, òun ó kéde ẹ̀fọ́ gbogbo Ìgbò l'Èkó kán má jáde ṣiṣẹ́ kí wọ́n ti gbogbo ṣọ́ọ̀bù àbí ibi tí ọjà wọn wà, wọ́n ní wọn ò rí bí ìlú Èkó yóò ṣe rí. ó ní bí ahoro ní gbogbo ẹ̀ yóò rí tí ó dà wáíwáí. ó ní tí wọn bá ṣe léyìí ìlú Èkó yóò pàdánù bìtìbìtì owó tó ń gbé wọn ró tó fi ń yan gan. ó ní táwọn bá ṣe báyìí táwọn dọrọ̀ ajé ìpínlẹ̀ Èkó tó jẹ́ àmúyangẹlẹ Yorùbá rú, ó ní eléyìí yóò jẹ́ kí wọ́n mọ ìwúlò àwọn Ìgbò. ó ní ṣùgbọ́n káwọn Ìgbò fọkàn balẹ̀ lórí ìkọlù tí wọ́n ń kọlù wọ́n nítorí ètò tí ń lọ láti kó àwọn ẹrú kó òun ìyẹn àwọn jagunjagun wọ̀lú Èkó láti dáàbò bo àwọn Ìgbò lọ́wọ́ àwọn tó bá fẹ́ kọlù wọ́n. ọkùnrin náà wá ní káwọn Ìgbò fi sọ́kàn o ipá àsìkò tí ń túnmọ́ láti kúrò ní ìlú Èkó kán fi Èkó lẹ̀ fún Yorùbá kán jẹ́ kí wọ́n máa dá ilé ayé wọn ṣe. ọ̀pọ̀ èèyàn tó gbọ́ ilé yìí pàápàá bí Simon Ekpa ṣe ń sọ pé abẹ́lẹ̀ làwọn yóò kó àwọn ẹrú kú wọ ìlú Èkó ni wọ́n ti ń sọ pé káwọn ọmọ Yorùbá kán má ṣe fọ̀rọ̀ náà ṣàwàdà kí wọ́n gbé kán ṣojú wọn ní alákàfẹ́ ń ṣọ́rí. ẹ rántí pé láìpẹ́ yìí ó ní àwọn olórí àjàǹgbara fómìnira Yorùbá ìyẹn olóyè Sunday Adéyẹmọ tọ́pọ̀ èèyàn mọ̀ sí Sunday Ìgbòho àti ọ̀gbẹ̀gbọ́n Banji Stephen Akíntóyè lọ́ ṣèpàdé pẹ̀lú Simon Ekpa tọ́pọ̀ àwọn èèyàn sì ń ránṣẹ́ sáwọn bàbá méjèèjì pé ṣé wọ́n ríru ẹni tí wọ́n bá ṣèpàdé lórí fóònù tí wọ́n ń sọ wípé àwọn yóò jọ fìmọ̀ ṣọ̀kan pé irú ẹni bẹ́ẹ̀ ni ló ti ń lérí tó ń dúnkokò mọ́ àwọn ọmọ Yorùbá tó jẹ́ èèyàn wọn.